awuyewuye nínú social media àwọn kan tí wọn lọ́gbọ́n lórí wọn sọ̀sọ̀kùsọ̀ so nǹkan tí mo fi wá àsọba ìlú òun ni pé ìsọkúsọ tó ń sọ wọn wá fẹ́ sọ òótọ́ ọ̀bẹ fún yín ṣé nǹkan tí mo sọ yẹn ni torí nǹkan tó bá wọn lẹ́nu lélẹ́fẹ̀ ẹnu ẹ̀ sọ àbí kò yé yín tó ṣe rí náà àgọ́ shrines bíi ṣé àwọn tó ń sọ yẹn ṣé wọ́n lọ́gbọ́n lórí kéèyàn máa sọ pé a fẹ́ kọ́ shrines bíi báwo ilé ojúbọ báyìí la ti máa kọ́ yẹn sí bíi ọ̀pọ̀lọpọ̀ kan máa ń sọ̀rọ̀ wọn lọ́pọlọ so nǹkan tẹ̀mí wá ṣe ní bízẹ́nì òun ni wípé kí ẹni tí lẹ́kọ̀ọ́ alálẹ̀ Ògbómọ̀ṣọ́ lọ́nà ẹni tí lẹ́kọ̀ọ́ HLA ti wá síbi ìtẹ́lẹ̀ iṣẹ́ ìdájọ́ mo ṣe yẹn ó ti wá síbi ó sọ wípé nǹkan ṣe ní ibi ìṣòrí báyìí tí òun ló dá sí a fẹ́ kó yín kúrò nínú ìṣẹ́ a fẹ́ fi yín sínú kìnìún báwo ni ẹ dákun ti lọ náà ẹ dákun ẹ so ẹ máa sọ̀rọ̀ yìí sọ yẹ kábíyèsí. ṣe nìyẹn a fẹ́ upgrade ibi yìí kẹ́rí ibi òun ni mò ń gbà kọjá lójoojúmọ́ tí n bá rí ibi yìí ní máa ń bàjẹ́ nǹkan tá a bá fẹ́ ṣe ní ibi òun ni wípé ká tún ṣe kí ìṣẹ́ẹ̀dì tó fi rí bí eléyìí ká kọ́ ilé tó jẹ́ cement kò ń ṣe ilé tó máa jò báyìí nítorí tí bá ń lọ kọjá bí ìdúró tó fi ń ṣe àyẹ̀sí nínú wọn pé kí ni mo lè ṣe fún àwọn ọmọ wa tí inú wọn fi lè dùn across the road níbẹ̀ yẹn à ń kọ́ kínní à ń kọ́ ọjà tuntun síbẹ̀ mo jẹ́ wo pé ibi ká kọ́ nǹkan tuntun sí ibi náà òun nì tí wọ́n bá ní ká má kọ́ àní kọ́ ní ìsìn kò sí wàhálà o a fi yín sílẹ̀ nínú ilẹ̀ sílẹ̀ blọọkì wa àkókò àlọ́kọ́ níbò náà kò sí wàhálà ṣé ìwọ ti ń sọ ẹja gbọ́rọ̀. gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ sọ kọ́kọ́ fún ẹbí wà bí ẹgbẹ́ mọ̀ kọ́kọ́ tó máa ṣẹlẹ̀ ibi yìí o àìsàn ti bá jọba àtúnkọ́ o èmi ò kàn ní ìdìbò wàhálà ní ìsinmi àgbò tó dẹ̀ fẹ́ yìí o agbára ló lọ mú wa o kò jẹ́ pé ọ̀dẹ o yíyọ ẹkùn kò ń ṣe bí tòjò kò sí èèyàn kankan tó wà ní ìdìbò rẹ̀ èmi lọ bá tí mo bá lórí gbogbo ìlú ṣé ìtọ́jú mo sọ yìí so tó bá sọ pé ká má kọ nìkan ní ìsìn àfilẹ̀ nìkan ṣe ní àwọn kan nǹkan tó fẹ́ mọ́ ṣẹlẹ̀ òun ní ìjà ẹ̀sìn ìjà ẹ̀sìn ṣé nǹkan tí mo sọ yìí ni èmi nítorí ẹni tó bá jà ìjà ẹ̀sìn kò mọ ìbẹ̀rẹ̀ lọ máa ń mọ̀ wípé ló ti rí yìí làwọn fẹ́. Gbogbo bí ẹ̀ẹ́dùnkọ́, àwọn tí wọ́n wà níbí náà, àwọn ọlọ́pàá wà bẹ́ẹ̀, àgbà lọ́wọ́ wọn, HLA wà wọ́n sí wọn ò ní ìwé láti sọ̀rọ̀, ẹni tó bá ń gbé ilé alámọ̀. Tí èèyàn kan sọ pé kó o ní ìdí láti sọ àwọn akọ̀tún fún ẹ, ṣá máa jà pé kí n má kọ̀ tuntun. Nítorí tá a fẹ́ ṣe nìyẹn.
Àgbówó lọ́wọ́ wa ní gbọ́wọ́ àfọ shopping mall. A fẹ́ upgrade gbogbo ní ibi ìṣèrí dé ibẹ̀ yẹn ni. Àwọn tó wà níbí náà ló máa wà bẹ́ẹ̀. So gbogbo nǹkan tí wọ́n ń sọ yẹn kàkàkàkà ni. You understand? Kò ń ṣe ọ̀rọ̀ ọlọ́gbọ́n. Kéèyàn sọ pé a fẹ́ kọ́ ilé òòṣà sí ibi. Ẹ̀rí bẹ́ẹ̀ ni òlọ́gbọ́n. Ní ọ̀rọ̀ yẹn wípé a fẹ́ kọ́ ilé òòṣà. Àgbẹ̀wá sọ fún wọn ká tó ṣe é. Wọ́n wá local government wá wọ́n ní wọn ò gbowó lọ́wọ́ wọn kán dáwó kí wọ́n kọrúkọ wọn kí wọ́n ṣe kọ́fìlì fọ́ọ̀mù àwọn tọ́gbà bíi náà lọ máa wà níbẹ̀. Ṣé nǹkan tí mo sọ yé yín? Yìí so upgrade this place ṣé ibi ìwájà àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tó bá lọ Mẹ́kà wọ́n mọ̀ pé around Kaaba ṣé nǹkan tí mo sọ yé yín àwọn hòtẹ́ẹ̀lì tó nice tó wà bẹ́ẹ̀. Allahu Akbar. Allahu Akbar. Please. Come here. Thank you.
Wọ́n lẹ òkò mọ́ yín mà. Àtòkò àtàkò tí wọ́n mú mi ni. Wọ́n lẹ òkò àti àpótí mọ́ yín. Orí mi làkọ̀ títí dá. Orí mi ló ti dá nǹkó. Kọ́dà ọ̀tọ̀ ti fẹ́ẹ̀tì. Orí mi làkọ̀ títí dá nǹkó. Òkò mú mi lẹ́gbẹ̀ẹ́ mú fẹ́ẹ̀tì. Ọba àlù dúró, wọ́n dẹ̀ ń lẹ òkú, wọ́n dẹ̀ ń pariwo mọ́ wọn lórí. What an insult! Irú nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn? Ṣé etí Yunusa wọ́n máa sọ pé òun jí báyìí sí? Kò gbọ́. Tí wọ́n bá wá kó wọn, ọmọ tó wọn ò rán wọn iṣẹ́. Ó mọ̀ pé
pẹ̀lú nọ́ọ̀sẹ̀sì burúkú nìyẹn. Rọ́bìṣì ni gbogbo ẹ̀ náà. Ọba àlú. Ó ti kọ́ ọlẹ́kùn. ìgbà tí ó wù. Ọba àlú. Àní ilẹ̀kùn ọ̀rẹ́ ìjọ ilẹ̀kùn ni. Àánú ni bí àpótí ìjókòó wọn dẹ̀ ju borí páànù. Sẹ́ẹ̀rí ọlá tó yẹ ká gbin wọn tó rọ̀. Àwọn tí ẹ pọ̀ bẹ́ẹ̀ ojúlùmọ̀ ni. Nígbà wọn ti rí inú ààrẹ. Olójúlùmọ̀ tẹ̀ sọ táwọn Àwọn ń sọ ẹ máa gbọ́. Bẹ́ẹ̀ bá ìbàdàn kò jẹ́ lọ́wọ́ ní ọ̀gá mẹ́rin. Kí ni máa ṣe ọ̀gbìn ni? Ẹ rí pé gbogbo wọn ti ń tẹnu tẹ́wí. A ní ẹ bá ṣe sílẹ̀ jẹ́ fún wọn sọ tí wọ́n sọ. Èyí àṣà mo fẹ́ kọ́ mo fẹ́ padà dé. Ẹni tó